Mo kí wa kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájà ọbalẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. àdúrà tèmi sí yín ni kó jíjẹ fún òwà ọjọ́ òun ò ní fọ́ etí tẹ̀sí fi ń gbọ́wọ́ ìtí náà ò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. agara kìndé ní ṣe Elédùmarè agara ò ní dá mi kò sì ní dẹ̀yìn tẹ̀ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì yìí náà. ìròyìn fún ti àsìkò yìí náà látúnṣe bẹ́ẹ̀ tá a tún gbalẹ̀ gbọ́dẹ̀ tá a mú wá sójú mọ́ màwòrán àti tí ìgbọ́ yìí tẹ̀ jẹ́ olólùfẹ́ wa nígbà tí orúkọ níròyìn tí ò ní yí padà àyànfẹ́ Elédùmarè òun ló kọ tèmi ń jẹ́ ẹjẹ́ ayẹ kókó tí ń bẹ níròyìn wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti lè gba ìgbàkúgbà jù ó dọjọ́ tá a bá lè kọ ìwà àbàjẹ́ fáwọn adarí ní orílẹ̀-èdè Nàìjíríà kí a tó ní ìlọsíwájú rere. Goodluck Jonathan ló sọ èyí di mímọ̀. àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ti fohùn léde pé àwọn yóò fọwọ́ òfin gbé iléeṣẹ́ ìròyìn AIT àti Channel lórí ìròyìn tán gbé jáde nípa wọn. àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ti buwọ́lù wọ́n sì tún ti jàn án lóǹtẹ̀ wípé kí ìdájọ́ ikú máa wà fún gbogbo ènìyàn tí ó bá ti ṣe bẹ́ẹ̀ jíyàn gbé ní ìpínlẹ̀ Ẹdó. ọ̀rọ̀ burúkú lèyí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ní àwọn ọ̀daràn méjì tán ṣekú pa ọmọ ilé ìgbìmọ̀ asòfin lọ́jọ́sí wọ́n ti sá lọ kúrò ní àkàtà wọn báyìí nígbà tán sì sọ nímọ̀ pé àwọn wá wọn káàkiri. àwọn ará ìlú gba ọ̀dọ́mọdékùnrin kan kalẹ̀ lọ́wọ́ àbúrò ìyá rẹ̀ tó fẹ́ fi ṣe oògùn ọ̀rọ̀ ní ìpínlẹ̀ Èkìtì. ìpínlẹ̀ Èkìtì náà ni mo sì wà báyìí. tọkọtaya kan ni wọ́n ṣe bẹ́ẹ̀ ṣekú pa ara wọn sínú ilé lẹ́yìn èdè àìyedè tó wáyé láàrin àwọn méjèèjì ní Adó Ìolúlu ìpínlẹ̀ Èkìtì. Sóhun tí Ògbómọ̀ṣọ́ ṣe àbẹ̀wò sí Emir tìlú Zaria ó ní àjọṣepọ̀ àwọn yóò túbọ̀ gbòòrò sí i yóò sì gbópọn sí i lẹ́yìn àbẹ̀wò yìí. wọ́n ní ọkàn oníṣẹ́ ibi kò ní balẹ̀ ojoojúmọ́ ni ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti ń ṣe ìkọlù sáwọn agbésùmọ̀mí nínú ètò wọn tó ti ṣekú pa 9 nínú àwọn ènìyàn náà ní ìpínlẹ̀ Borno. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn fi àáké kọ́rí lórí ọ̀rọ̀ Portable. wọ́n ní ọ̀daràn níṣẹ́ àfi dandan túláàsì kó wá sí àgọ́ àwọn agbófinró láti wá fi ọ̀rọ̀ sílẹ̀. ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti gba ìgbàkúgbà jù ó dọjọ́ tá a bá ṣe bẹ́ẹ̀ kọ ìwà àbàjẹ́ fáwọn adarí kí a tó lè ní ìlọsíwájú rere ní orílẹ̀-èdè Nàìjíríà. ààrẹ tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà Goodluck Jonathan ló sọ èyí di mímọ̀. ẹni tó jẹ́ ààrẹ tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè yìí Goodluck Jonathan ó ní ó fi ìròyìn náà léde níbi ìfilọ́lẹ̀ ìwé àkànṣe èyí tí ọ̀gá àgbà tẹ́lẹ̀ fún àwọn agbófinró ní orílẹ̀-èdè Nàìjíríà tó ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ ìyún Solomon Arase ní olúlu ilẹ̀ tí ń ṣe Àbújá. ibẹ̀ ni Goodluck Jonathan ló ti ṣe àlàyé ọ̀rọ̀ ní kùnkùndùn níbi tó ti sọdúnmọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà ní pàtàkì jùlọ àwa tá ń gbé inú orílẹ̀-èdè ọ̀hún a ti gba ìgbàkúgbà jù bẹ́ẹ̀ a ti fi ọwọ́ ti àwọn adarí tí wọ́n wu ìwà ìbàjẹ́ lẹ́yìn èyí tó mú kí ìwà ìbàjẹ́ ọ̀hún láàrin àwọn adarí gbogbo kí ó túbọ̀ máa tẹ̀síwájú ní orílẹ̀-èdè Nàìjíríà. Goodluck Jonathan kò ṣàìtún mẹ́nu lé àpẹẹrẹ nípa lílo àwọn ọmọ ogun lásìkò ètò ìdìbò ní orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí ń ṣe ní àlàyé wípé láwọn orílẹ̀-èdè míì tí wọ́n bá fẹ́ lo ikọ̀ ọmọ ogun lásìkò ètò ìdìbò ó ní wọn ò ní símbẹ̀ lọ́jọ́ tí ètò ìdìbò bá fẹ́ gbéra sọ ó ní tí wọ́n máa ń lò wọ́n fún ó náà ní láti gbé àwọn ohun èlò ìdìbò lọ sí àwọn àyè kọ̀ọ̀kan èyí tí wọ́n sọ dímọ̀ wípé ó ṣeé ṣe kí ó léwu fáwọn ènìyàn ó ní lẹ́yìn eléyìí tún rí àwọn ọmọ ogun ilẹ̀ yìí níbi ètò ìdìbò kankan mọ́ ó ní ṣùgbọ́n orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹ̀ la ti ṣe bẹ́ẹ̀ tá a ti gbà láàyè tá a sì fọwọ́ lẹ́rán fáwọn adarí yìí tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ hùwàkiwà ní àwùjọ oníṣẹ́rí àwa tá a jẹ́ olóṣèlú tí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ò bá tí ìgbéná wojú wa kí wọ́n kọ àwọn ìwà bàjẹ́ èyí tí kò bófin mu tí kò sì bójú mu ó ní yóò tún máa tẹ̀síwájú ó ní ṣùgbọ́n òun ròyè pé láìpẹ́ yìí ohun gbogbo yóò padà bọ̀ sípò táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bá lè dìde fúyà láti jà fún ẹ̀mí ara wọn àti ẹ̀tọ́ ara wọn lọ́wọ́ àwọn ìjọba tí wọ́n ba orílẹ̀-èdè Nàìjíríà yìí jẹ́ ó tún sọ di mímọ̀ wípé ní Àbújá níṣẹ́ ló yẹ kí àwọn ní ilé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tí àwọn yóò máa kó àwọn àwòrán ọ̀bàyéjẹ́ tán jẹ́ olóṣèlú tó ti ba orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ níbi táwọn yóò máa kó àwọn àwòrán náà sí
ó ní bí àwọn bá ń ṣe bẹ́ẹ̀ nígbà tí ọmọ àti àrọ́mọdọ́mọ ẹni tó ti bà orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ táwọn náà bá ń gbọ́ ìròyìn tán sì ń rí àwọn bàbá àti ìyá wọn tán ti bà orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ó ní àwọn mọ̀ dájúdájú pé ohun gbogbo yóò tún padà bọ̀ sípò ní orílẹ̀-èdè yìí láti ọwọ́ àwọn adarí olóṣèlú tí wọ́n ti bà orílẹ̀-èdè Nàìjíríà jẹ́. Goodluck Jonathan ló ṣe àlàyé yìí bákan náà lẹ́ni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party tọdún 2023 Peter Obi tó tún jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Anambra òun náà sọ̀rọ̀ lórí ètò ìdìbò ní orílẹ̀-èdè Nàìjíríà òní tóun rí níbẹ̀ ni wípé àwọn tán jẹ́ adarí lásìkò tí ètò ìdìbò bá ń wáyé ní orílẹ̀-èdè Nàìjíríà bóyá gómìnà ní ìpínlẹ̀ ni àbí ààrẹ ní orílẹ̀-èdè òní ó ṣeéṣe kó jẹ́ pé irú ènìyàn bẹ́ẹ̀ òní yóò júwe bí ètò ìdìbò yóò ṣe rí ní orílẹ̀-èdè Nàìjíríà tó ní nígbà tí adarí tó ṣe wípé ìmọ̀tara ẹni nìkan àti bó bá kó bù lẹ́sẹ̀ òun ni wọ́n fi sí àdìsọ́kàn wọn ó ní ètò ìdìbò tó mọ́yán lórí kò lè wáyé nírú lábẹ́ adarí bẹ́ẹ̀ ó fi ọ̀rọ̀ ara rẹ̀ ṣe àkàwé pé nígbà tí òun fẹ́ díje sí ipò gómìnà fún ìgbà kejì ní ìpínlẹ̀ Anambra lábẹ́ àṣẹ àti olùdarí Goodluck Jonathan ní ọdún náà lọ́hùn-ún ó ní òun ránṣẹ́ sí Goodluck Jonathan wípé òun ò fẹ́ màgòmágó nínú ètò ìdìbò yìí wípé bóun bá ṣe bẹ́ẹ̀ jáwé olúborí Ọlọ́run ló mú wá bóun bá sì fìdí rẹmi Ọlọ́run náà ló mú wá ó ní tó ń fàyọ ni wípé àwọn tán jẹ́ aṣáájú ní àsìkò tí ètò ìdìbò bá ń bọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n máa ń júwe bí ètò ìdìbò náà yóò ṣe rí tí wọ́n bá ti jẹ́ aṣáájú burúkú ètò ìdìbò tó mọ́yán lórí yóò sì máa wáyé ní kọ̀rọ̀kọ̀ndọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ní wọ́n ti fi ohùn léde báyìí wọ́n sì sọdúnmọ́ wípé àwọn yóò fi ọwọ́ òfin gbé iléeṣẹ́ ìròyìn AIT àti Channel Television lórí ìròyìn tán gbé jáde nípa wọn lọ́jọ́ Ajé Monday yìí. Gẹ́gẹ́ bí a sì ti mú ìròyìn náà wá ṣáájú ní ọjọ́ Ajé Monday níbi tí àwọn ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS tí ìròyìn ti gbé jáde wípé wọ́n ṣe bẹ́ẹ̀ yabo ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Èkó níbi tí wọ́n ti dá yánpọnyánrin sílẹ̀ níṣe ni àjọ DSS náà ti fi ohùn léde báyìí láti ẹni tó jẹ́ agbẹjọ́rò wọn nínú lẹ́tà kan èyí tí wọ́n kọ jáde èyún Ayọ̀dèjì Adédìpẹ̀ SAN nínú ọ̀rọ̀ tó fi léde síta ó sọ di mímọ̀ wípé iléeṣẹ́ tẹlifíṣàn AIT ìyún African Independent Television pẹ̀lú Channel Television àwọn méjèèjì làwọn ti máa pè ní ẹjọ́ báyìí tí wọ́n bá kọ̀ tí wọ́n bá ṣe tí àwọn ń fẹ́ níbi tó ti ṣe ní àlàyé nínú lẹ́tà tó kọ sí àwọn méjèèjì ọ̀hún èyí tí ó ní déètì ọjọ́ 17 oṣù kejì ọdún tá a wà yìí tó gbé sórí gbàgàdà ó ṣe ní àlàyé nínú lẹ́tà ọ̀hún wípé ó jẹ́ nǹkan ìyàlẹ́nu fún àwọn pẹ̀lú ìròyìn òfégè àti ìròyìn tó ń ṣe àwọn ènìyàn lọ́nà tí iléeṣẹ́ tẹlifíṣàn AIT àti chánẹ́ẹ̀lì tán gbé jáde nípa àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ wípé wọ́n ya wọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó ó ní wọn ò mọ kókó inú ọ̀rọ̀ náà kó tó di wípé wọ́n gbé irú ìròyìn náà jáde ó sọ dímọ̀ wípé ní ọjọ́ 14 oṣù kejì tá a wà yìí òun lẹni tó jẹ́ kíláàkì ní ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Èkó ló ti kọ lẹ́tà sí àjọ DSS wípé kí wọ́n máa bọ̀ wá dáàbò bo ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún látàrí wípé àwọn gbọ́ kùnùkùnù wípé ẹni tí wọ́n yọ nípò gẹ́gẹ́ bí abẹnugan Múdàsírù Ọbaṣá wípé ó fẹ́ ṣe bẹ́ẹ̀ fi tagídí tagbára wá sí orí àléfà náà padà ètò sì ní kí àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ kí wọ́n wá dáàbò bo àwọn tí wọ́n wà ní ilé ìgbìmọ̀ asòfin náà ó ní bí wọ́n ṣe débẹ̀ ọ̀tọ̀ ní ìròyìn tí AIT àti channel gbé jáde wípé níṣe ni wọ́n wá da ilé ìgbìmọ̀ asòfin náà rú ó ní fún ìdí èyí ìròyìn tẹ́ gbé jáde bà ìjọmọlúàbí àwọn oníbàárà àwọn jẹ́ àti ìjọmọnìyàn wọn nípa iṣẹ́ tí wọ́n yàn láàyò ní orílẹ̀-èdè Nàìjíríà ó tẹ̀síwájú pé fún ìdí èyí àwọn ń pe iléeṣẹ́ AIT àti channel wípé kí wọ́n bọ́ síta kọ́ńbọ́ọ̀kì láti tọrọ àforíjìn lórí àwọn ètò tá a bá ń gbé jáde lórí tẹlifíṣàn wọn lẹ́ẹ̀márùn-ún lójúmọ́ fún odidi ọjọ́ 3 gbáko láti máa sọ di mímọ̀ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé àsìgbọ́ ni àwọn gbé ìròyìn náà o pé kì í ṣe ìròyìn tó jẹ ojúgbèsè àti pé ìròyìn òfégè ni ó ní àwọn fún wọn ní ọjọ́ 7 gbáko láti gbé ìgbésẹ̀ yìí pé tí wọ́n bá wá kọ̀ tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ mọ́ àdéhùn náà ṣẹ àwa méjèèjì á jọ máa pàdé ní ilé ẹjọ́ níbi tí ilé ẹjọ́ tó ga jùlọ wọ́n ti mọ̀ báwọn dá sí ọ̀rọ̀ náà nípa ẹ̀sùn ìbanilórúkọjẹ́ àti ìgbé ìròyìn òfégè nípa ẹni.
àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ti buwọ́lu wọ́n sì ti jan ìdájọ́ ikú lóǹtẹ̀ fún ẹ̀sùn ìjínigbé ní ìpínlẹ̀ Ẹdó báyìí. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́, aṣáájú ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Ẹdó ìyún Charity Aigubaru Egia olóṣè bẹ́ẹ̀ tó mú àbá múmú ìdájọ́ ikú wá fún ẹni tí ó bá ti ṣe bẹ́ẹ̀ jíyàn gbé ní ìpínlẹ̀ Ẹdó nígbà tí ọ̀kan lára àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin Henry Okaka tó ń sojú ìlà oòrùn Ọ̀wàn ní ìpínlẹ̀ ọ̀hún tó ṣe bẹ́ẹ̀ kejì àbá tí ó ti léwájú yìí nígbà tí wọ́n jọ lọ sọ́tún jẹ́ lọ sósì níṣẹ́ náà fi orí okòó sọ̀dúnrún láti lè jẹ́ kí ìdájọ́ ikú kó máa wà fún gbogbo ènìyàn tí ó bá ti ṣe bẹ́ẹ̀ jíyàn gbé ní ìpínlẹ̀ Ẹdó. Àlàyé àti àtúnṣe lórí ìdájọ́ náà ó ṣe ti ọdún 2013 tí ó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ níbi tó ti sọ dímọ̀ wípé ẹ̀wọ̀n gbére ló wà fún ẹni tó bá ti jíyàn gbé ní ìpínlẹ̀ Ẹdó. Ó ní àwọn gbé ìgbésẹ̀ yìí láti lè jẹ́ kí ìdájọ́ ikú kó máa wà fún gbogbo ẹni tó bá ti jíyàn gbé tán bá ti kẹ́fìn rẹ̀ báyìí láti lè jẹ́ kí àdínkù kó bá ìwà ìjínigbé gbowó ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Ẹdó kí àlàáfíà sì tún lè máa tẹ̀síwájú nígbà tí ìdájọ́ ikú bá ti wà lórí gbogbo àwọn ajínigbé gbogbo. Ọ̀rọ̀ burúkú mọ̀ lélẹ́yìí, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ní àwọn ọ̀daràn méjì tán ṣekú pa ọmọlé ìgbìmọ̀ asòfin lọ́jọ́sí ó ní wọ́n ti sá kúrò ní àkàtà wọn báyìí tó sì ti bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ júbà ehoro. Bí ọ̀sẹ̀ mélòó kan ní ìròyìn náà jáde nípa àwọn afurasí ọ̀daràn méjì tí wọ́n ṣekú pa ọmọlé ìgbìmọ̀ asòfin ìyún Justice Azuka tí wọ́n ṣekú pa lẹ́yìn tí wọ́n gba ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù lọ́wọ́ rẹ̀ tán. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe tí wọ́n ń tẹ̀ wá lọ́wọ́ báyìí níṣe ni alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra Tochukwu Nkega tó wá fi ìròyìn náà léde nínú àlàyé rẹ̀. Ó ní àwọn afurasí méjèèjì ó ní wọ́n ran àwọn agbófinró lọ́wọ́ láti lè fi páńpẹ́ òfin mú àwọn méjì míì tí wọ́n jọ mọ̀ nípa ọ̀rọ̀ náà kí wọ́n sì lè gba ọkọ̀ burúkú tó fi ń ṣọṣẹ́ àti àwọn ohun ìjà olóró tí wọ́n lò. Ó ní lásìkò tí wọ́n mú àwọn agbófinró jáde láti lọ rèé fi páńpẹ́ òfin mú àwọn ènìyàn méjèèjì ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ tó sì sálọ mọ́ àwọn agbófinró lọ́wọ́. Ó ní àwọn fi páńpẹ́ òfin mú àwọn méjì tí wọ́n lọ rèé bá ní ìpínlẹ̀ ọ̀hún tán jẹ́ ọ̀daràn afurasí méjì tán wá tẹ́lẹ̀ àti ọkọ̀ tí wọ́n fi ń ṣọṣẹ́. Ó ní ṣùgbọ́n àwọn méjèèjì àkọ́kọ́ tí wọ́n mú wọn lọ síbi tí ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n ti fi páńpẹ́ òfin mọ́ àwọn méjèèjì ní ìṣe náà ti bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ báyìí tó sì ti júbà ehoro kúrò ní àkàtà àwọn agbófinró. Tochukwu Nkega ó ní ní kété tí kọmíṣánná àwọn agbófinró ní ìpínlẹ̀ Anambra tó gbọ́ sí ọ̀rọ̀ náà ó ní ó korò ojú tó sì ti pàṣẹ wípé kí wọ́n kó gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò nípa ti èèyàn àti àwọn nǹkan míì tó jẹ́ ti ẹ̀rọ ìgbàlódé kí wọ́n fi ṣe bẹ́ẹ̀ tọpinpin àwọn oníṣẹ́ láabi méjèèjì tí wọ́n júbà ehoro kúrò ní ọwọ́ àwọn agbófinró nígbà tó tún korò ojú sí àwọn agbófinró tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹ̀ sí lọ́wọ́ wípé wọ́n ṣe bẹ́ẹ̀ láàyàn lórí ìṣẹ̀lẹ̀ náà wípé wọn ò mọṣẹ́ wọn níṣẹ́ pẹ̀lú bí àwọn afurasí méjèèjì wọ́n ti ṣe bẹ́ẹ̀ bọ́ ọmọ wọn lọ́wọ́ nígbà tí kọmíṣánná náà fi ọwọ́ mẹ́wàá sọ̀yà pé àwọn yóò sì padà fi páńpẹ́ òfin mọ́ àwọn ènìyàn náà táwọn yóò sì fojú wọn hàn dé láìpẹ́ yìí. Àwọn aráàlú gba ọ̀dọ́mọdékùnrin kan kalẹ̀ lọ́wọ́ àbúrò ìyá rẹ̀ tó fẹ́ ṣe bẹ́ẹ̀ fi ṣoògùn ọrọ̀ ní ìpínlẹ̀ Èkìtì. Gẹ́gẹ́ bí fídíò náà bí ó ṣe ti ń jàrìn ní káàkiri orí ayélujára níbi tí oníṣègùn ìbílẹ̀ kan tá a mọ̀ sí babaláwo tó ti ṣe bẹ́ẹ̀ tú àṣírí ọ̀dọ́kùnrin ẹni ọdún 23 tí orúkọ rẹ̀ ń jẹ́ Fábíyì Sólómọ́nù. ètò náà wá láti ìlú Ayédùn ní ìpínlẹ̀ Kwara. Nínú àlàyé fídíò ọ̀hún níṣe ni ó sọ di mímọ̀ wípé òun fẹ́ fi ọmọ ọdún 7 tí ó jẹ́ ọmọ ẹ̀gbọ́n òun ètí orúkọ rẹ̀ ń jẹ́ Jọmilójú ṣe ètùtù ọrọ̀ ní ìpínlẹ̀ Adó Èkìtì. nígbà tán bi léèrè ó ní Adó Èkìtì náà ó ní wọ́n bí òun sí láti ọjọ́ tó ti pẹ́. òun fẹ́ gbìyànjú láti ní owó òjijì ló ń fi tọ̀ babaláwo lọ nígbà tí babaláwo sọ di mímọ̀ pé kí ó lọ rè wéèyàn tí yóò lò láti fi ṣe iṣẹ́ burúkú ètùtù ọrọ̀ náà. ó ní bẹ́ẹ̀ ni òun ṣe lọ mú ẹni tó jẹ́ àbúrò ẹni tó jẹ́ ọmọ ẹ̀gbọ́n òun láti fi dí ihò náà tí ó lanu sílẹ̀ nígbà tí ó sì ṣe ní àlàyé pé babaláwo sọ dímọ̀ pé ọmọ náà ò ní kú yóò kàn máa ṣàìsàn òun yóò sì máa ṣe ìtọ́jú ọmọ òun. ó ní ìdí rèé tó ń fẹ́ lo ọmọ ẹ̀gbọ́n òun. wọn ti fi páńpẹ́ òfin gbé báyìí nígbà tá a ṣe àfihàn fídíò náà tẹ́yìn náà gbọ́ ọ̀rọ̀ rẹ̀ láti ẹnu oníkan fúnra rẹ̀. níṣe ni gbogbo ọ̀rọ̀ náà ló ti ń kọ àwọn ọmọlédè Nàìjíríà lóminú lórí bí àwọn ọ̀dọ́langba bá ṣe ti ń wá owó òjijì lásìkò yìí tí
bẹ́ẹ̀ bá sì wá gbàgbé ṣáájú ni ìròyìn ti jáde nípa ti Abdulrahman Bello èyí tí ó ṣekú pa akẹ́kọ̀ọ́ nípele ìgbẹ̀yìn ní ilé ẹ̀kọ́ gíga ti ìpínlẹ̀ Kwara níbi ọ̀sẹ̀ tí a lò sẹ́yìn tá a sì ti mú ròyìn rẹ̀ wá ṣáájú pé ó ti lọ sí ilé ẹjọ́ báyìí níbi tí adájọ́ ilé-ẹjọ́ májísírèètì nílùú Ìlọrin tó ti pa láṣẹ wípé àtòun àtàwọn mẹ́rin tó kù kí wọ́n máa rìn só ní ọgbà ẹ̀wọ̀n ṣáájú kí ìgbẹ́jọ́ wọn kó tó tẹ̀síwájú irú ìṣẹ̀lẹ̀ burúkú náà ó ní èyí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn ní agbègbè Ògìjò níbi tí àwọn olùgbé agbègbè náà tó ti ké gbàjarè sí àwọn agbófinró wípé àwọn ṣe bẹ́ẹ̀ rí òkú ènìyàn tí wọ́n ti gé orí àti apá rẹ̀ kúrò níbẹ̀ nínú ètò jẹ́ pé afurasí àwọn oníṣègùn ọ̀rọ̀ lọ́nà òjijì ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ wu ìwà burúkú ọ̀hún k'Ẹlẹ́dùmarè kó máa ṣe bẹ́ẹ̀ sọ wa lọ́wọ́ ẹni tí ń sọ ni tá a sọ. ẹjọ́ torúkọ lọ́sẹ̀ ẹjọ́ torúkọ lọ́sẹ̀ ẹjọ́ torúkọ lọ́sẹ̀. báàgì ẹ̀dá ẹgbẹ́ báàgì ẹ̀fọ́. kí lorúkọ ẹ. Solomon Fábíyì Solomon ọmọ ọdún mélòó ni ẹ. 23 years old sir. máa wojú bí. 23 years old sir. 23 years. bẹ́ẹ̀ sir. ọmọ ìlú wo ni ẹ. Kwara state sir. Kwara níbo ní Kwara. Ayédùn. Ayédùn. ó ti tọ́dún mélòó tó ti dé Èkìtì bí Adó Èkìtì. ibi náà bí mi sí ibi náà. iná bí ẹ sí. ìyá àti bàbá ẹ ń kọ́. wọ́n máa lé. wọ́n máa lé wẹ́rẹ́. kí ló wá ṣe bí. èmi mo wá láàárọ̀ mo ṣe ń gbọ́ voices inú máa ń mi. mo wá láàárọ̀. question mi tí bá ti di ẹ yes or no before you explain. bẹ́ẹ̀ mo wá láàárọ̀ mo kí ló wá ṣe bí. wọ́n ní mo fẹ́ ṣe àjò owó wọ́n lè ti wá mọ̀ mo lè ní mo lágbóró so wọ́n á ní mo lè mú wá wọ́n ní ṣé mo lè mú wá mo ní mo lè mú wá. tó wàá fẹ́ fi ṣe kí ni. àjò owó òfin àfi ṣe àjò abẹ́ mi owó. kò ní kú. wọ́n ní kò ní kú. bẹ́ẹ̀ sì iná ló máa ṣe. wọ́n ló máa sí. ó kàn máa sí. bẹ́ẹ̀ èmi náà. tó bá ti ń síkì yẹn kí ló máa ṣẹlẹ̀ sí ìwọ. wọ́n ní màmá káṣà tó mo lè promise pé máa rán lọ sí máa ṣe everything fún. ok. kò jù bẹ́ẹ̀ lọ sà. ọmọ tó fẹ́ wá lò yìí kí lorúkọ ẹ̀. jọmi lójú. jọmi lójú òun ló fẹ́ wá lò kí ló fẹ́ wá lò fún. àjò owó lọ́dún. àjò owó ló fẹ́ wá lò fún. bẹ́ẹ̀ sà. báwo ló ṣe jẹ́ sí ẹ. ọmọ àti mi gbọ̀ngàn. ọmọ àti ẹ. àjọ ń tọ́jú ẹ̀. ó ti tọ́ ọmọ ọdún mélòó. bí ọdún mẹ́fà sí ọdún méje. ọdún méje. bẹ́ẹ̀. nǹkan tó wá ṣe báyìí ṣé ó dáa ọ ṣé ó bójú mu. kì í ṣe nǹkan gidi sá mi ò ó ṣe nǹkan gidi. mo máa tọ́jú ẹ̀ mo fẹ́ rán lọ sún fẹsẹ̀ rí tó. lẹ́yìn tó bá ti lò tán tó fi ṣoògùn owó tán àwa máa rán lọ sí. wọ́n ní kò ní kú nǹkan tó sọ fún mi nìyẹn sá. ok. kí ló orúkọ ẹ lẹ́ẹ̀kan sí. Solomon sá. Solomon. bẹ́ẹ̀ sá. ǹjẹ́ wọ́n mọ̀ pé ẹni tí o gbé ọmọ ìwá sí ọ̀dọ̀ ẹ̀ tó fẹ́ wá fi ṣe ájò owó ǹjẹ́ wọ́n mọ̀ pé ọlá pé ó jẹ́ èèyàn Ọlọ́run àti pé nǹkan tí wọ́n ń sìn pé wọ́n fi èrú kù náà ṣe náà ṣe fẹ́ fi ẹ́yìn òfin náà ṣe pé ọlọ́pàá pé ẹ wá ọlọ́pàá ẹ gbà mí ẹ wọ ọmọ arákùnrin tó nù fẹ́ wá fi ọmọ kékeré. ilé ìṣòògùn owó ojú mi àti etí mi bí mo ṣe ń gbọ́ láti máa ń ní láti bí ìlàsẹ̀ tí mo ń kọ́ńtró ẹ̀ pé kí wàá lo ọmọ mi ò lè parọ́ mọ́ fi ọlọ́run bá búra sá. kó wá lò mi ò dẹ̀ lò mo ń gbúgbọ́ mo tún rí. pé kó wá lò fún kí. mi ò kọ̀ wọ́n sọ fún mi nínú mind mi màá tó bá ń sọ̀rọ̀ nínú ọkọ̀. ọ̀ mẹ́rin tó bẹ̀ sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. ok kò sí wàhálà àjẹká dúpẹ́ fọlọ́run pé orí ọmọ ọlọ́mọ. kó bá wà lọ́dí orí ọ̀ bàbọ̀ tó kọ́ lọ sí ibi. ìpínlẹ̀ Èkìtì náà ni mo sì wà báyìí tọkọtaya kan rèé tí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣekú para wọn sínú ilé lẹ́yìn èdè àìyedè tó wáyé láàrin àwọn méjèèjì ní Adó Èkìtì olúlu ìpínlẹ̀ Èkìtì tí ń ṣe Adó Èkìtì ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ lánàá òde tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun lágbègbè tán pè ní Ìta Ẹkù ní òpópónà Igirigiri yún ní ìpínlẹ̀ Adó ní ìpínlẹ̀ Èkìtì náà gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ ìkan tó jẹ́ ọ̀gá àgbà lẹ́nu iṣẹ́ agbófinró ọlọ́pàá ASP Kélẹ́bù òun àti ìyàwó rẹ̀ Tate òní wọ́n jọ ní èdè àìyedè láàrin àwọn méjèèjì nípa ẹ̀sùn ìwà àgbèrè tí wọ́n fi kan ara wọn èdè àìyedè náà ló búrẹ́kẹ́ tó sì di wàhálà tó di rántó ètò wọn sọ dímọ̀ wípé ìyàwó olóògbé òun ló súnmọ́ tó sì yọ ọ̀bẹ tó mú sómúsómú tó fi gé nǹkan ọmọkùnrin ọkọ rẹ̀ sọnù lásìkò tí eléyìí náà ń jẹ̀rora ikú lọ́wọ́ òun náà fa àdáyọ tó sì ṣá ìyàwó rẹ̀ ní ìṣàkúṣà títí tí ẹ̀mí fi bọ́ lára àwọn méjèèjì wọ́n fi ọmọ sílẹ̀ tí wọ́n fi ṣekú pa ara wọn náà
alukoro ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì Sunday Abutu ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà ó fi múlẹ̀ wípé lóòótọ́ àti lódodo òṣìṣẹ́ agbófinró ní Kélẹ́bù tó di olóògbé yìí èyí tí òun àti ìyàwó rẹ̀ ṣekú para wọn látàrí èdè àìyedè tó bẹ́ sílẹ̀ nípa ìfọ̀bẹ́yìn jẹrẹ ẹni nísun nínú ìgbéyàwó. Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ ṣe àbẹ̀wò sí Emir àti ìlú Zaria ní ìpínlẹ̀ Kaduna. Ó ní àjọṣepọ̀ tó gbópọn àti tó dánmọ́rán yóò tún máa tẹ̀síwájú láàrin àwọn méjì. Ọba Ghandi Ọláoyè Ṣọ̀ún ti Ògbómọ̀ṣọ́ ló máa ṣe bẹ́ẹ̀ tẹkọ̀ létí tó sì ṣe àbẹ̀wò sí Emir àti ìlú Zaria Alhaji Ahmed Nuhu Bamali. Ó ní àbẹ̀wò tí òun ṣe yìí ó ní ṣe àfihàn pé ìgbópọn àjọṣepọ̀ tí ń bẹ láàrin àwọn méjì ó túbọ̀ tún dán mọ́rán sí i láàrin ìlú Zaria àti ti Ògbómọ̀ṣọ́ níbi tó ti sọ dímọ̀ wípé àwọn jọ ní àjọṣepọ̀ tó dán mọ́rán tó sì mú ìdàgbàsókè bá ìlú méjèèjì. Ó ní ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ ó ní wọ́n fi ilẹ̀ Zaria tán fi ṣe àtìpó nírètí wọ́n sì mú ìdàgbàsókè wá àti ìrẹ́pọ̀ tó péye láàrin ìlú Zaria àti ti Ògbómọ̀ṣọ́ nígbàtí ẹni tó jẹ́ Emir àti ìlú Zaria náà tí yóò máa sọ̀rọ̀ ó ní òun kí ẹni tó jẹ́ orí adé Ṣọ̀ún ti Ògbómọ̀ṣọ́ lórí bó ṣe ń fi àyè sílẹ̀ kí ìrẹ́pọ̀ tó ń bẹ láàrin àwọn méjì kó túnbọ̀ máa tẹ̀síwájú sí i. Ó ṣe ní àlàyé wípé àwọn ọmọ tó ń bẹ ní àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tí wọ́n gbé ní ilẹ̀ Zaria ó ní wọ́n ti wà ń bẹ̀ láti bí 100 ọdún sẹ́yìn nínú ètí àjọṣepọ̀ tó sì dánmọ́rán tó ti wà láàrin àwọn. Ó ní pàtàkì jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tí ń bẹ ní ilẹ̀ Zaria ó ní wọ́n ti fi oyè dálọ́lá látàrí ìrẹ́pọ̀ àti ìmú ìdàgbàsókè bá ìlú Zaria nígbà tán sì sọ ọ́ di mímọ̀ pé àwọn méjèèjì yóò tún máa tẹ̀síwájú nípa mímú ìdàgbàsókè bá ìlú méjèèjì náà. Wọ́n ní ọkàn oníṣẹ́ láabi kò ní balẹ̀ ojoojúmọ́ báyìí ni ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí fi ń ṣe ìkọlù sáwọn agbésùmọ̀mí 9 ọ̀tọ̀ọ̀tọ̀ nínú wọn ló tó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí ní ìpínlẹ̀ Borno. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n jẹ́ Operation Adinkayi náà ṣe ìkọlù sí àwọn oníṣẹ́ láabi tí wọ́n jẹ́ ikọ̀ ISWAP àti Boko Haram tí wọ́n fi inú gbó ní ìjọba ìbílẹ̀ Bama ní ìpínlẹ̀ Borno ṣe ibùgbé. Wọ́n ṣe ìkọlù náà sí wọn níbi tó ti ṣekú pa àwọn 9 ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ìròyìn tí Zaga Zola Makama ẹni tí ó ń rí sí ìwà ìgbésùmọ̀mí àti ìjẹni nípa ní ilẹ̀ Chad àti orílẹ̀-èdè Nàìjíríà ló fi ìròyìn náà sóde. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn fi àáké kọ́rí lórí ọ̀rọ̀ Portable. Wọ́n ní ọ̀daràn tán wá níṣẹ́ àfikóyọjú ságọ̀ àwọn agbófinró. Gẹ́gẹ́ bá ṣe mọ́ròyìn náà wá lánàá níbi tí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ti ṣe kéde Portable ìyún Habib Òkìkíọlá Ọlálọ́mí tọ́pọ̀ mọ̀ sí Portable olórin tàkásùfé tó ti kéde rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀daràn ẹni tí wọ́n wá lórí ẹ̀sùn wípé ó fi ìyà jẹ àwọn tó jẹ́ òṣìṣẹ́ ọba ní ìpínlẹ̀ Ògùn níbi táwọn 9 àwọn ọmọ rẹ̀ ti wà ní àtìmọ́lé tó ti lọ jẹ́jọ́ báyìí ṣùgbọ́n tí Portable ti na pápá bora láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ lánàá náà látún mú ìròyìn náà wá wípé Portable ọmọ Ọlálọ́mí ó ṣe fídíò kan níbi tó ti júwe ara rẹ̀ pé òun kò gbádùn dáadáa o ọdẹ orí sì ń dòun láàmú àti pé lára àwọn tí wọ́n ń tọ́jú ní ilé ìwòsàn Aro ní ìpínlẹ̀ Ògùn níbi tó ti ń tọ́jú àwọn oní tí ó ní àgànná òní òun wà ó ní fún ìdí èyí ìjọba ìpínlẹ̀ Ògùn gbọ́dọ̀ dáríjì òun ni torí pa ọmọ ìjọba lòun òun ò sì jẹ́rìí ìjọba fín lẹ́yìn gbogbo àtótónu ọ̀rọ̀ Portable ní í ṣe níléeṣẹ́ ọlọ́pàá látẹni tó jẹ́ alukoro wọn Ọmọlá Odùtọ́lá fi ìròyìn náà léde wípé ọ̀rẹ́ wa sí amọ́tàn kó wulẹ̀ kó wà ní ilé ìwòsàn àní ọ̀daràn ní ọ̀sẹ̀ ó ní kódà kó jẹ́ ẹni tí orí rẹ̀ ti yẹ̀ tí kò ní ìròrí àbí tó jẹ́ alágànná síbẹ̀síbẹ̀ àti kéde rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀daràn tán wá àfi kó yọjú sí àgọ́ àwọn agbófinró tàbí kí wọ́n wá fi páńpẹ́ òfin gbé níbi yòówù kó lè wà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ náà ni àyànfẹ́ Elédùmarè á kí gbogbo ẹni tí ẹ wà pẹ̀lú wa láti àárọ̀ wípé ẹ kú àdúró tí Elédùmarè yóò máa wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa. Á tún padà máa fún wa níròyìn míì lẹ́kùnrẹ́rẹ́. Ó dàbọ̀ fún ti àsìkò yìí.